ẹ̀gbọ́n bí torí ń tá mọ̀ níbi tàn ànábì a lè rí múmbò ní àfibí tán rẹ̀ rẹ̀ bá a bá sì láàmà tàn ànábì a ní má gbé kalẹ̀ ilé ayé àníwọ̀n jágbàjàgbà láàmà sí ìwà táwọn àfáà ń wú ìkéṣẹ́ tàn ànábì kódà kéṣẹ́ tàn sọ̀hábà àwọn sàbí mélòó iṣẹ́ gbọ́nù Islam jọ ó bídí àjọ ó ṣíríkù ní ọ́ kí lẹ́kàn gbogbo èèyàn ó mujahidun wọn sọ̀hábà gbogbo ọ̀nà ní jihad èyí ọ̀lẹ́ni yí ìdí tíra tẹ́lẹ̀ jókòó sí nǹkan kẹsìpẹ̀ complete go tíra ẹnu wọn kàkẹ́kọ́ wọn kàkẹ́ ní ìmọ̀sí ti fọ́ká kìí Saudi nìkan lọ́wà kìí ṣe Cairo nìkan lọ́wà kìí ṣe Kuwait nìkan lọ́wà gbogbo bí ọba ti rí ní kó ti mú gbogbo bí ọba ti rí àtọgbọ́n ọgbọ́n fọ́ká ó lè lọ́gbọ́n orílẹ̀-èdè kan láyé dáwà yìí ọgbọ́n fọ́ká ni bí a bá ti rọ́gbọ́n ọgbọ́n sábà takò kìtàbù àti kíni àti súnà Ànábì wa Muhammad sallam a ní ìdí Islam tí ọgbọ́n bá rìn àgbọ́yé ẹ̀sìn tọ́gbọ́n sí kíni tó bá rìn ẹlẹ́ẹ̀kejì ni pé ábí ìsára láha rúbìyà ọlọ́ni wà Ànábì mọ́ ọ̀rọ̀ sí gbogbo àgbàláyé ọlọ́ni ìrì yíò wọ́lá bí ẹni kò lè wọ́n fẹ́ kẹ́sì yóò borí gbogbo ẹ̀ṣẹ̀ ábí rúbìyà kìí ṣe rúyà tá máa fẹ́nu sọ rúyà fíṣàn yẹn ọgbọ́n ma gbé ọ́nú ni kọ́ máa rí ní ojúmọ́ kọ́ máa ronú pa rẹ̀ bóò ní tọ́lọ wú yóò sì ṣẹ ọlọ́run mọ́ fẹ́ kẹ́sì ní ó borí gbogbo ẹ̀ṣẹ̀ bí kò wá ṣe wínú ara ìrẹ́ Ànábì sí gbogbo àgbáláyé ó sì jíṣẹ́ ní jẹ̀sí rẹ́tẹ̀lá àárọ̀ ṣùgbọ́n tó lẹ́tọ̀ àṣàbí rẹ̀ mú wá sáfíríkà ààrẹ Ànábì Áfíríkà ẹgbẹ́ nílẹ̀ṣẹ̀ òun kọ́ lọ́wọ́ Nàìjíríà òun kọ́ wá sí Tunisia òun kọ́ wá sí Libya òun kọ́ wá sí Egypt wọ́n ìtàn tí ń bẹ lẹ́yìn ọmọlẹ́yìn ẹ̀fẹ́ pàwọn ọmọdé ogbó ibi táwà yìí a tó dé lẹ́yìn nítorí rúyà síwájú ni tí àwọn ọmọlẹ́yìn náà kú ọ̀bẹ̀ níjọ́ tí fíṣàn yẹn parẹ́ ìrírí ẹ̀tẹ́ ń wò fíṣàn wọn tó parẹ́ lára àníwọ́mọ̀ lọ́jọ́ àtàkùbí àwà ọ parẹ́ lọ́dọ̀ ẹ̀yà àfáà lọ́jọ́ ẹ̀mọ́ bára yín jà ẹ̀tọ́ mọ̀ pé tó ń fẹ́ sí pọ̀ ọ̀yẹ́ ìjókòó ti ìjà kan wọ́n máa disturb time ẹ̀ wọ́n máa disturb mission rẹ̀ wọ́n máa disturb lecture tẹ́ kó ṣe ọ̀wá tó bá ti wá fẹ́ ṣe lecture ó wà máa dá padà sórí nǹkan tó wà too narrow ní tí ó necessary ní tí ó pàtàkì ní tá nídìí ní tí ó yẹ lásìkò yìí ní tí ó yẹ á máa gbọ́ ní tó yẹ fi sí agbo kẹ́ẹ̀kẹ́ pàdé ara yín ní wọ́n bá ìwọ̀n kẹ́ẹ̀yẹjú ẹwà gbé wá social media àfàlàtà kìló ní tọpọlọ yóò ṣiṣẹ́ tí àwọn ìpínlẹ̀ bá ti lẹ́gàn ara wọn nú kò ní nílà àkáyì pẹ́gẹ́pẹ́gẹ́ ẹ̀gàn máa balàká ìjẹ́ ni inú bíbí ní máa balàká ìjẹ́ ni bẹ́yẹ̀ bá dáa jù bẹ́ẹ̀ lọ tó ń pè ọlọ́jọ̀gbọ́n ìgbà tó bá ti ń bínú tó bá ti ń pẹ̀gàn tó bá ti ń léyàn nú tó bá ti ń bínú sí nǹkan ẹnìkan tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀yìn làká ìrẹ́ ọmọ bàjẹ́ ni yọmọ bàjẹ́ ni ẹ̀yà fẹ́ lọ sí ní wọ́n sọ jágbàjàgbà káàkiri ìmọ̀tẹ́ ẹ̀ tí ì ṣe ìmọ̀dún nǹkan ti bẹ́ẹ̀lẹ̀ Nàìjíríà láwà kiri yóò wọ́n pọ̀ sí ni odidi church kan ó ní over 2,000 hospital odidi church kan ìmí 1,500 hospital lóní ẹsọ̀ ìsọ́lọ́dọ̀ ọmọdé ìrìnàjò tó nìkan ẹnìkan ó ń describe redeem ó ní redeem ó lè máa látìtì níbi tó lówó ní bí ìjọba federal ti látìtì ẹsọ̀ ìsọ́lọ́dọ̀ ọmọdé ìrìnàjò foundation kan tó níwẹ̀ kí lẹ dálẹ̀ ẹ̀rọ táwọn dálẹ̀ lájọ́dá tí ń dá ṣùkú lẹ̀ kan sọ pé gbogbo university muslim dálẹ̀ kẹ̀kù mẹ́wàá ti christian ní area yìí south ó ti wọ 75 aládàáni ni ó anọ́sìn control tìjọba bẹ́yà 36 ní tìjọba ní àbí 37 àbí ó fẹ́ súnmọ́ 40 gbogbo rẹ̀ àwọn ẹn control rẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹni doctor tó pọ̀ jù àwọn ẹni lawyer tó pọ̀ jù àwọn ẹni engineer tó pọ̀ jù àwọn ẹni òṣè tí ń gba sára ìlọ́wọ́ ìjọba tó pọ̀ jù gbogbo yẹn ẹ̀fínú rò ó sì níbi títí ń kó bẹ́sìn ó níbi títí ń kó bẹ́sìn threatin ni ọlọ́run lọ́kàn yọ wá threatin lè yìí jẹ́ fóònì àtọ̀lá mùsùlùmí ẹni ròyìn pàápàá a máa jà ń kò ṣe pé ẹ ti fọ̀tọ̀ ọlọ́run lẹ́ẹ̀rí ti ẹ̀rù lọ́dí ẹ mójútó ra yìí bọ́ bá jẹ́ pé ẹ̀yin bá lọ́lọ́run
lọ́fẹ́ sọ pé káfà àwọn kan lẹ́ka máa bọ̀ wá sọ́dọ̀ yìí láyéláyé ẹ̀ ní takùrò ìtọ́lọ́run wí a ní rí àárírò ìyẹn ìtọ́lọ́run wí wípé tẹ́ ẹ bá wo àwọn kan tí wọ́n máa ń ṣẹ̀sìn jákujàku wọn ṣẹ̀sìn dáadáa mọ́ wọ́n ti kọ ìṣẹ̀sìn ẹ̀wọ̀n wá fẹ́ ṣẹ̀sìn tó kọ́rẹ́tì nǹkan tẹ́rì lára àwọn tó ń rí tí mùsùlùmí bá ti dàbí Yorùbá yìí tá a dàbí Nigeria Muslim tó ti fẹ̀sìn lẹ̀ kò ṣe bó ṣe yẹ kó ṣe lọ́jọ́kọ̀tọ̀ náà wọn lágbára rí alórí man yartadda minkum an dini ọlọ́dẹ bá ti fẹ̀sìn lẹ̀ fasawfa ya'ti Allahu bi qawmin ọlọ́dẹ yìí sì mújọ mi wà ìjọ owó náà ni mọ̀ ṣàlàyé ìjọ yẹn máa ní nǹkan mẹ́ta yóò gbá ọ̀rọ̀ Ọlọ́run mú àtọ̀rọ̀ ànẹ́bì yóò ní fíṣàn ìyẹn pé ibi tí wọ́n lọ rí fíṣàn tó tóbi yóò sì ní mission muhimma risala ruhiya wa muhimma message vision and mission ni pé ibi tí wọ́n lọ rí ṣùgbọ́n sẹ́ tí mo gbé lẹ̀ tí ń ṣe tí ń fi débi tí mo sì kíni ṣé àtakò tẹ́ ń takò ráyé ohun tẹ́n bìdí aláì tẹ́n yọ mùsùlùmí kó ní Islam ẹbúsú fi ẹbúsú náà yóò gbé yí dé nísàn Ọlọ́run tó dákọ́ ní Quran yóò jẹ́ kẹ́ àchífù táwọn bí àchífù ní Makkah àti Madina ayélujára jihad níbo ni jihad wà lára yí ẹ àfá bẹ́ẹ̀ bá yí ṣe jihad ìzàtàrà ma taraka qawmul jihad àwọn èèyàn kó ní fi jihad ilẹ̀ illa dhallu àfikún wọn yẹ pẹ̀rẹ̀ àdíṣẹ́ àbíbí ìbẹ̀ lórí jihad tọ́pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ̀rí ẹ̀ṣẹ́ àfikẹ́ kan wà tí ràtẹ́ fi takúra yí ẹ̀wà ní àkídà ni wọ́n ní akọ yẹjú ẹ̀yí wọ́n mọ̀ bẹ́ place àkídà sí tí ó tọ́pọ̀ lọ sí ìlú kan wọ́n ti ń pariwo àkídà sí ọlẹ́tì lọ́wọ́ débí náà ló sì máa kà fún àgbà bí ló ṣe rí ìlú wa rí wọ́n bá ti ẹ̀rọ ní iṣẹ́ ẹrú àsìkò tọmọ jẹ àwọn iṣẹ́ ṣe ń lu wọn nù tọ́bá débì kápẹ́ bí ilé tó fẹ́ ṣe ọgbọ́dọ̀ mọ̀ pé ibi tó ti wáyà tó sì kí ní ibi tó dé ẹrù onú dáadáa ibẹ́ burú jù ti ń dá aláàmù ní ìsìn wọn ni pé bá a ṣẹ̀sìn in ti ń fi àṣẹ̀sìn wà Nàìjíríà ti dàrú Nàìjíríà tó sì dàrú yẹn tí gbogbo nǹkan ti bàjẹ́ sẹ́rí má gbé ẹlòmídìí bẹ́ẹ̀ ẹ má tara yín jẹ́ yóò tó wọ́ọ̀sì ni ọ tó ló ní tó bá Nàìjíríà jẹ́ tọ́lọ̀ ń bá wá fẹ́ tó Nàìjíríà ṣe ọ̀nà tí ó gbà tó ṣe ni pé á padà sọ́dọ̀ Ọlọ́run náà bó láti padà sọ́dọ̀ Ọlọ́run á padà sí DSS bó láti padà sí DSS á padà sọ́dọ̀ àwọn tó pé torí pé lọ́wọ́ padà sí DSS náà sí corruption bẹ́ẹ̀ mẹ́sìn náà gbogbo ẹ̀ tẹ́ ń bìdí alẹ́ tẹ́ ń kúfúrú láìsí tẹ́ ń já dájú wà láàlẹ́ lórí social media tẹ́ ń já àsájá ẹ̀ ń já àsíláwà ní ẹ̀ ń já àsásìkò ìrún ìdì tẹ́sà ń dágbó wà láàlẹ́ búsú fẹ́ búsú náà ìjà rẹpẹtẹ ẹ̀yìn kọ́ ẹ̀yin ẹ máa waste time wa ni ẹ mú wálẹ̀ táàbù parí ẹ mú wálẹ̀ bí ọ̀tá wa tí ó fi lágbára tányányẹ́ táwà ní ilé dámú mọ́ ẹ mú wálẹ̀ ìdíjá kọjú mọ́ tó yẹ ká kọjú táàfi useless tányányẹ́ tọ́jọ́ ó fi lọ tó wà ní ọjọ́ ti lọ a ní tẹ̀lé ẹ bá tẹ̀lé fọ́nú àwọn ọmọ tí ẹrù ni wọ́n tẹ̀lé tẹ̀bí ráyè náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ dáadáa níwájú àwọn ọmọ ní àńkọ̀ táwọn náà rẹ́rìn iye ìbá wọn dáadáa ni tọ́bá yáwọn àwálùkọ́mọ̀ ẹwà máa bèèrè pínlẹ̀ àwálùkọ́mọ̀ ẹwà máa pé mùsíbà tó jù 10 tríìtì lálùkọ́ yín lọ ọmọbẹ̀ẹ́lẹ̀ ṣe nígbà tí a bá fẹ́ padà sí ní ẹ̀sìn á padà ní àpapọ̀ tá a bá ti ẹ̀ tríìtì àwọn tọ́pìkì kan tí ọ̀mẹ́nìkan lá kò ní díjà kí ló tó fi ní díjà ṣe rí papọ̀ tá a papọ̀ ó ní tá a fẹ́ fi ṣe Yorùbá wòye gbogbo nǹkan kú fíṣà máa yẹ iye ibi tá ń lọ rẹ̀ Nàìjíríà ti bàjẹ́ bá kọ́ lákìlá gan Nàìjíríà ti bẹ̀lọ́wọ̀ yọ ọgbà lọ́wọ́ yìí àpapọ̀ àbá àmọ́ tríìtì ẹ̀ ha ká máa tríìtì àwọn tọ́pìkì kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan olé túwáká kí lọ́dẹ́ fíṣà kan ti jọ pa wá pọ̀ tó kó wa jọ fíṣà yẹn yọmọ kéwù kọ̀ yá àfà náà ẹ torí wípé kọ́ọ̀sì lọ́dẹ́ ṣe ẹ̀rẹ́ tó ṣe níbi lẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fá ẹ̀fá o gbogbo tẹ́ ṣe àníìdì ẹ̀ ìwọ̀n bá tá níìdì lẹ́yìn gẹ́ ọ̀sọ̀ tí ó gbé tẹ́kọ̀ yí ṣe lè bára dà lẹ́mí ẹ̀nà máa yọ àwọn kọ̀ọ̀kan náà lẹ́yìn máa sọ ṣùgbọ́n ẹ̀ gẹ́ẹ̀tì ń tá níìdì Nàìjíríà lọ́jọ́ ẹ máa da orí social media rú lọ́jọ́ ẹ sọ alùkọ̀ àwọn ìdí alùkọ̀ àwọn àdìdì rẹ̀ kí ni èrè tẹ́fẹ́ mú jáde ń bí
ìtakùrà yín tẹ̀ ìtakùrà yín. Àwọn ní cooperative ọ̀dà ìgbà tàbí ìjẹ̀nù ti kó sáwọn láà ìjà burúkú rẹ̀ ń jà ẹ̀nà change ẹ̀ tí a bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé níbẹ̀rẹ̀ ọlọ́run lẹ́ ń sin àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí èṣù ti gba yín mú láti ba iṣẹ́ yín tẹ́ sí láti bàjẹ́. Jamiu ọ̀rẹ́ mi ni Yusuf ẹ lọ parí ìjà yín. Malam Said Situ ẹ má bú ẹni ẹ̀kan mọ́ ìṣèwádìí lásán gbogbo tẹ́ ń ṣe òun kìí ṣe tí ọ̀ràn wá kan ẹni ọba sì gbọ́n kò ní gbọ́ wà sí mọ́ bó ṣe rọ́gbọ́ eré ẹwà ẹ má sí àwọn mọ́ ẹ má sí àpéjì sí wọn mọ́ àtàwọn lẹ́tọ̀ wọn láti dípọ́ ń búra ẹ má sí ẹ má wò mọ́gàn yẹ́ ṣe tí ń tọ́rọ yìí kanú orí ìtẹ̀yìn náà ṣe ó ti dàrú ní ṣe tọ́rọ yìí kanú wọ́n níbi gí bá rẹ̀ lùgí tòkí ẹ̀là kọ́ sí kíni gbogbo tẹ́ ń sọ ní ìsìnkò jẹ mọ́ wa a sọ káwọn píríkì ọ̀rọ̀ yìí máa ń àgbọ́yé ẹ̀sìn ṣùgbọ́n ẹ jẹ́ káwọn èèyàn understand kí ni fíṣẹ̀ ẹ̀sìn ẹ wá máa píríkì ntẹ́ bá fẹ́ píríkì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má píríkì ẹ̀ lọ́nà káwọn èèyàn gbà máa takora wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ tá a fẹ́ káwọn èèyàn gbọ́yé a lè sọ́ dìjà tá a fi búyàn táwọn ti sọ́ dìjà ajẹ́pá kan bẹ wọn ní nídìí ẹ̀ sọ̀rọ̀ rẹ lásán wọ́n sí alákàlọ́ fẹ́ túùtù ẹ̀ kó o dẹ̀ níbi tó ń lọ ibo là ń lọ tó bí a bá tún pàwọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ tán ó yẹ ká sọ fún wọn pé báyìí là ń lọ ibi tá ń lọ gangan ló kálukú ọmọ wò ní ó fi dúró láàmà kójọ láàmà retí ọjọ́ ibi tí Nàìjíríà wà lónìí ọ̀rọ̀ ọ̀dọ̀ wa lọ́wọ́ èèyàn mùsùlùmí ẹ padà sí díẹ̀ lọ́nà tó yẹ kẹ́ ẹ padà síbẹ̀ yọ́ látúnṣe mo ṣe rọ ẹ̀yin tẹ́ mẹ́wájú mi ẹ jẹ́ á fún wọn ní example mo ti ń bá yín sọ ọjọ́ ti pẹ́ ẹ jẹ́ á fún wọn example bí kẹnu wó kò kún rí ẹwà tẹ́sìn ní káwọn ọmọ Nàìjíríà lè kọ́ sí tẹ́rí ẹgbọ́ kìíní kékeré tí wọ́n fẹ́ ṣàlàyé kìí ṣe mọ́ sọ gbọ́nà kan pé kìí ṣe Tinubu ló ba Nàìjíríà jẹ́ kìí dẹ̀ ṣe Buhari kìí ṣe Jonathan gbogbo àwọn olórí tẹ̀ ń jẹun agbára wọn ọ̀ká ṣòro yìí wọn ò sì ní solution lọ ẹni tí ń bẹ́ẹ̀ before aròbí yóò find solution ni so work kò change o kò jíwó yorùbá náà yé Buhari tó lọ kò jíwó síbẹ̀ kò rí ṣe ẹ wá ní kò rí ṣe ń gbà lóbi tí èsè Buhari tó dáa tó dé ní ìsìn ẹ rí bó tún ṣe ó tún burú jù ti bá Buhari lọ bí èyí náà bá lọ bàbá tó dẹ̀yìn òun náà ló tẹ́kọ̀ọ́ ṣe wà bí ẹ̀kọ́ ṣe tó rẹ̀ pé in tó ṣe fún wa ní ìsìn in tó ṣẹlẹ̀ ní ìsìn lọ́ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà wọn ta ní òtù dìbò Èkó bó ṣe ṣe Èkó ọ wà nínú kàṣà fi campaign fún tó fi wọlé abẹ́pẹ́ wọ́n lẹ́ tó sọ Èkó bí báyìí yọ́ sọ Nàìjíríà náà dì báyìí ibo láà sọ Nàìjíríà dà ní ìsìn bàbá sọ oó tó kà bẹ́ẹ̀ fún àìpẹ́ ẹjẹ́ mọ́ tó sẹ́lẹ̀ kìtì ayọ́ àbúlórí ibú ní ẹni wọ́n ní máa ti wí ọba àjáfà ó ti lè lára àwọn èèyàn bẹ̀tí mú tó sọ fún pé kìí sóhun lọ bàjẹ́ kò ní solúsàn lọ́dọ̀ ni torí òun náà gẹ̀ẹ́tẹ̀ ẹ̀yin lẹ bàjẹ́ gbogbo wa ìlàjọ bàjẹ́ lọ́nà wo kò síbi tó sàn kí ni ń pè ìjọba gan nǹkan mẹ́ta wọ́n pè ìjọba alákọ̀ọ́kọ́ tí wọ́n pè níjọba làwọn èèyàn ṣẹ́gbọ́bí ìjọba àwọn èèyàn kan ni ṣẹ́bẹ̀lẹ̀ kejì means power ohun tí wọ́n á lò tí wọ́n fi ṣèjọba ìyẹn ni pé àwọn madiyat ìyẹn ni pé àwọn ká sọ pé owó lọ̀gẹ́ gbogbo ìgbẹ̀ ẹ̀kọ́ tẹ̀sí owó nìkan àmọ́ owó lọ̀gá gbogbo ẹ̀ owó àti resources àmọ́ owó lọ́hàn jù mẹ́ agbára ẹlẹ́kẹta ká pè níjọba onáàlòfin yóò dé wọn yóò dé aráàlú náà today mẹ́tẹ̀ẹ̀ta ò sí Nàìjíríà
àwọn ìwọ lọ́wọ́ Nàìjíríà anybody tó fẹ́ jíwó níbẹ̀ Nàìjíríà everybody ló fẹ́ jíwó. kò sí ibi kankan tí ò ṣírọ́, kò sí ẹni kankan tí ń ṣiṣẹ́ ìjọba yàtọ̀ sáwọn èèyàn kọ̀ọ̀kan bọ́yọ́ lọ ń ṣàánú wọn ọkọ̀ lílu máa ẹ sì wá wọn tì gan ẹ nífẹ̀ẹ́ rí wọn everybody ló bí rí fún un rọ project tẹ́lẹ̀ pé 500,000 ní ọ̀parí ẹ̀ bí 10 million lẹ́gbẹ̀ẹ́ jáde ọ̀fíìsì ẹ̀rọ ọwà ètí ẹ̀sọ́ ọ̀fíìsì àbọ̀ olè ṣáà ní pọ̀ ọ̀fíìsì ẹ̀rọ gẹ́gẹ́ tó fẹ́ wọ́n máa pààrọ̀ gẹ́gẹ́ ní bó ti gbọ́dọ̀ náà nù ẹwọ ilé ìgbìmọ̀ aṣòfin wa bọ́ sí ń bu owó sálárì fúnra wọn lásìkò tí nǹkan bàjẹ́ ẹwà dúró sálárì tẹ́ ń bu fúnra wọn millions of naira iṣẹ́ kí lẹ̀ ń ṣe iṣẹ́ mélòó lẹ́ ń ṣe kò sẹ́ni kàkà tó fẹ́ sùn kọ́kọ́ sẹ́ni kàkà tó dá àtòṣìṣẹ́ àti ìjọba àti ètò àdìbò yàn àti ètò ìsàfikẹ́ẹ̀tì gbáṣẹ́ àtàwọn aráàlú náà láàrin ara wa ẹwà mú ẹwà ní ẹja agbójúkò bẹ́ẹ̀ kápà pé bí yẹn ṣe rí nù agbójúkò ọlọ́run ò gbójúkò ó ṣe àgbọ̀bá ẹgbẹ́ láti gbójúkò ṣe ṣe àwọn tàbí gbójúkò náà ni lẹ́tìsì gọ́ọ̀nà lẹ́tìsì president lẹ́tìsì senator lẹ́tìsì ẹ̀pù abẹ́rẹ́ náà kọ́ ni so èèyàn ọ̀dá èèyàn bàjẹ́ àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ Nàìjíríà ta any kind of èèyàn bẹ̀rẹ̀ látòrí president lórí councillor bẹ̀rẹ̀ látòrí ẹ tí ṣiṣẹ́ ní primary school tí ẹgbẹ́ ẹ tí ṣiṣẹ́ ní tí mójútó àwọn professor gbogbo òṣìṣẹ́ everybody ń parọ́ everybody yóò lámàná bó láti ṣe yún èèyàn náà ó kù owó alápapọ̀ ènìyàn gbogbo municipal ata ní pàpapọ̀ ọ̀nà mẹ́ta wọ́n gbà corrupt ní the means owó tẹ́ pa yìí náà lẹ́bí ṣèjọba owó tí gbogbo yóò pàjọ yìí ni wọ́n fi sàtàlárì yìí ni wọ́n fi ṣàtúnṣe bá ẹ̀sẹ̀ tó ní wọ́n nà lórí aráàlú ẹwà pátá 30 naira ẹ fi 10 naira lẹ̀ ẹ̀ ti pé òkú 10 naira tẹ́ tó wá fi ilẹ̀ wọ́n ẹ̀tún agbókò tì bóòlù á fi ṣe jí ń bẹ̀ gbogbo tí ó lè mọ́ wá fún Nàìjíríà lọ́nà wọn bá sì fún ilẹ̀ dá èèyàn pọ̀ lára àwọn èèyàn wà láì wọ́n ro lórí ọ̀kadà lásán ó ní owó tí local government kọ̀ọ̀kan rí lórí mọ́tò local government state owó pọ̀ ọ̀rọ̀ ẹ̀tẹ́gbà owó ọ̀pọ̀ lára wa àmọ́wó kò ní dé pé sọ́dọ̀ àwọn tí wọ́n fi ṣèjọba ètò bá ṣẹ́kù tó bá dé ọ̀dọ̀ àwọn tó fi ṣèjọba náà yóò tún wá di àpá pín nígbà wọn bá wá mú tó ẹgbẹ́ owó tí wọ́n pa wọn ò rí kó délé wọ́n wà ní ọ̀dà ìjà tó yáwó ká tó fi ṣe owó mi àdídà ti yáwó gbogbo nǹkan tí a lè fi ṣòwò ọmọbẹ̀lẹ́dọ̀ wa ilẹ̀ dá kò sára tá lè fi ilẹ̀ dá bọ́lọ̀ ṣe fún wa nílẹ̀ ó tún fún wa lómi ilẹ̀ wá ṣe gbé nǹkan nílẹ̀ Haúsá ó ní tí ń gbé bẹ̀ nílẹ̀ Ìgbò ó ní tí ń wù bẹ̀ nílẹ̀ Yorùbá ó ní tí ń wù bẹ̀ omi wà alẹ́fiṣẹ́já aláà pọ́ntù ìkàtà pé ibi tí wọ́n wò ju bí odò lọ gbogbo ẹ̀ àwọn owó bẹ̀dà àwọn owó pọ́ọ̀tì dà ẹni Àbáṣà kówó igbá kówó làkàṣẹ́ gbogbo wọ́n sì dówó ń padà owó dà ìjájá padà rà ẹni EFCC ọmọ aláwọ̀ olóṣèlú káàkiri ṣẹ́gbà àwọn ọmọ aláwọ̀ òṣẹ́ ìjọba náà so olóṣèlú tẹ̀ ní jalè olóṣèlú EFCC léwọn EFCC gan ọ̀gá ní ìdìbò wọn léwu náà ó kú àwọn tẹ́bà ní sẹ́ẹ̀tì fáwọn òṣẹ́ ìjọba náà tẹ́wọ́ pa gbogbo yìí ẹ̀ tọwọ́bọ̀ ẹni bí ó ṣe máa lọ náà nù yọ́ máa lọ lánàá pé ẹ̀ ní orówó lára wa tẹ́ẹ̀fì ṣèjọba àwọn àjọjalè yìí ní ẹwà ní sẹ̀mọ̀ yáwó ẹwà tó ń gbèsè kalẹ̀ wọ́n síjọba ká tó dé àfikọ́ yáwó kó tó rí jọba sí òfin òṣòmì mọ́ gbogbo òfin wa méjì mẹ́ta ni òfin tí wọ́n dáfẹ́ nìkan bí ìtẹ́ni pé òní sàtìkéètì wọ́n yọ wọ́n sì dáfẹ́ ìwé òní ni wọ́n yọ gbogbo àrámù ló dálẹ̀ àlè gbogbo tó fọ̀ bíìdì ló tún àláwọ̀ òfin òṣìṣẹ́ kẹta àtòfin tó jẹmọ́ ètò òfin tó jẹmọ́ ètò bá tó jẹmọ́ protocol tó jẹmọ́ ọ́fíìsì kọ̀ọ̀kan ọ̀nà ó ti lọ ọ̀tọ̀ ní òfin tí wọ́n ní wọ́n fi tó ọ́fíìsì ọ̀tọ̀ ní bó ṣe máa operate ilé ẹjọ́ ó ṣe tọwọ́bọ̀
kò sí dájọ́ òdodo mọ́ ẹni òfin lè mú ní ìsìn ẹjọ́ ọ̀bà ló lọ pèsè léèyàn òfin lè mú tọ́bá ti ló lọ àbò léèyàn òfin lè mọ́ mọ́ òsóòtọ́ máa ń bí òfin àti protocol kò sí protocol òfin tó dé ọ́fíìsì kọ̀ọ̀kan kò mú má ń tọ́bá wọn kálukú ní ṣe ní ṣe ọ̀rọ̀ wa ti dàrú nù tó wá ti rádà ẹ padà sọ́dọ̀ Ọlọ́run wọ́n fọ́ Ọlọ́run bó àwọn èèyàn lọ́rùn tí gọ́ọ̀mẹ̀ bá fẹ́ ṣe ìgbàgbà tó sẹ́pẹ́rẹ́ ẹ fi kámẹ́rà mọ́ nítorí àwọn èèyàn ṣùgbọ́n ẹni tó wà ní kámẹ́rà náà tó náà mọ́jọ́ lé láti fún lówó ọmọ pa nítorí kọ́ọ̀dù rẹ̀ ní Dubai ọlọ́pàá kámẹ́rà ń bẹ lára ẹ̀ gbogbo bó ṣe ń dọ́ọ̀dọ́ tí ń sọ̀rọ̀ wọ́n rí ní sẹ́ńtà so kò gbọ́dọ̀ gbowó kò gbọ́dọ̀ sọ kò gbọ́dọ̀ yọ jẹ́ kò gbọ́dọ̀ sẹ́lá torí pé wọ́n rí wọn ṣùgbọ́n níbí ní Nàìjíríà ẹ ti bẹ́ kámẹ́rà tó bá mọ̀ kò sí tó lè ṣe ẹ ti bẹ́ kámẹ́rà kan tó lè pa ó lè bá ọparẹ́ pé kò sí kàkà tó ń ṣe nígbà ní ìdí lọ́lọ́run kí everybody ọbẹ̀ rẹ̀ Ọlọ́run ẹ má fi ẹnì kankan sí ìdí owó ìdí àmánà ìdí iṣẹ́ tẹ́ ọ pàtàkì àyàfẹ́ ní ọba mọ Ọlọ́run ẹni ọba mọ Ọlọ́run nìkan ṣe screening bẹ̀rẹ̀ látòrí president lórí senator lórí governor lórí councillor gbogbo àwọn arákùnrin àkútí ń bẹ́ ń gbòòrò yìí kọ́kàn máa dìbò lásán ni ẹ má ẹ̀fà bí ẹnì kankan kalẹ̀ máa àfẹ́jọ́ pé irun rẹ̀ pé náfìlà òru rẹ̀ pé ọbẹ̀ wo Ọlọ́run níkọ̀rọ̀ àti ní gbangba ọmọ Ọlọ́run dáadáa kò lè juwó láéláé everybody lọ́ màá tẹ́bá tó ń ṣe yóò ní Nàìjíríà ó tó látòṣe Nàìjíríà kò lè látòṣe kankan ẹ máa fi ọjọ́ yí ọjọ́ ni pẹ́sẹ̀ntì yìí tiẹ̀ tó sá èyí tó dé ìyá ọwà burú o látòdì tí tó ń bọ̀ àmọ̀ pé lágbájá tó dá o ẹgbẹ́ ní Buhari ò sí dáadáa ni Buhari ò ti di wòlíì bẹ́ẹ̀ Subhana rabbika